Africa Content TV. Kábíyèsí, ẹ jẹ́ kó abanijẹ́ ti tẹ́ o, èwo ló kù lẹ́yìn. Ó ti kọ̀rẹ́ ọdún ìṣe. Olúwo, ẹ̀sìn lé wà bọ̀ ẹ̀kẹ́. Ẹ̀sìn lọ́jọ́ àwọn aṣọ ẹ̀dá. Aláàánú ọjà báyìí rẹ̀ ṣe. Aláàánú ọjà báyìí rẹ̀ ṣe. Ayẹra, ayẹra, ọmọdé wọlé òkì ayẹra. Káwọn gbọdọ̀ sọ̀rọ̀, káwọn gbọdọ̀ sẹ̀nà wúyẹ́. Ọmọdé wọlé òkì ayẹra. Àtẹ̀jù ẹ̀ka bá lọ, àìtó náà bá. Wọ́n darí lẹ́wọ̀ òde nǹkan. Wọ́n fèrè lọ́wọ́ orí o. Kábíyèsí ibi yóò gbé ìtànà náà tẹ̀lé o. Ẹ jẹ́ gbọ́dọ̀. Wọ́n kú afáfẹ́ lọ kú wa o. Wọ́n kú wa kò dùn wá o. Kábíyèsí ẹ jẹ́ ká máa kú ẹ̀ èébú oṣù. Ológo ló ń bínú ológo. Kábíyèsí, kábíyèsí, ológo ló ń bínú ológo. Ẹ jẹ́ gbọ́dọ̀. Wọ́n lẹ́nu ìkọ́ mú. Wọ́n bá dẹ́nu Kánádà. Olúwo, ó lọ láyọ̀ ó ti gbà. Hallelujah. Tàbí jẹ́ kó mọ́ṣáláṣí. Níwájú dání, àwọn ọ̀sìn dání. Kábíyèsí. Kábíyèsí. Nígbà tí bàbá dé Kánádà, ọlọ́pàá. Ọdọ̀ ọba lẹ́gbọ̀n gbà sí wa. Àbẹ́ òrí ni. Ẹ̀kọ́ níwájú dání àwọn ọ̀rọ̀ olúwo tí ò ṣe wọ́n ẹlọ́kú tẹ́pa pátápátá. Kábíyèsí ẹ máa gbọ́, babaláwo kan sójú lé. Kò béèrè lọ́wọ́ ọ̀gá ẹ̀ ní sọ́ba tó rán sí. Kò ṣe lájẹ́ sára tó. Oníṣègùn náà sójú lé o. Kò béèrè lọ́wọ́ ọ̀gá ẹ̀ ní sọ́ba tó rán sí. Kò ṣe lájẹ́ sára tó. Àbẹ̀wò àgbàbọ̀ oníṣẹ́ wọn wá ń bẹ̀. Ọlọ́mọ ẹ̀jẹ̀ fọmọ yìí sọ̀rọ̀. Bóyọ́jọ́ òní mi kò fọmọ yẹn ò lè wọ̀. Pé gbogbo kí làfọmọ wọn lẹ́kọ̀ọ́. Bọ́bọ̀ ní sọ̀fà tí wọ́n aṣọ gáà nìyí. Ẹ̀dùn ọ̀nà ọmọdé wọn tó jí o. Kí ló dé? Tó gàgbà lọ́nà tó sọ pẹ̀lú àgbàrò. Kódà olúwo bá a sọ̀rọ̀ lẹ́nu gbogbo ọ̀tọ̀ kan máa hàn. Orí ìwọ jẹ́ forí ẹ̀ ìdìbò. Aláàfin wo bàbá tiwa. Olówó òwe bàbá gbogbo à ọkọ̀ fìdíjà òsì. Àná wọn nílẹ̀ nílẹ̀ ẹ̀wíṣà nílẹ̀ ẹ̀rí ìgbàkan ni wọ́n wá sí ìwòrò lọ́ba. Ìgbàkan ni wọ́n wá sí ìwòrò lọ́ba. Kábíyèsí ṣe rí nígbà tó kó wà lọ́ba.
yìí ni wọ́n tó bọ̀bá àsìkò yìí ni wọ́n tó bọ̀bá ẹ̀ ń bọ̀ bàjá ẹ wá sọ pé ìrọ̀bà bí o ìsẹ̀yìnlẹ̀ ó tó bọ̀bá ìsẹ̀yìnlẹ̀ ó tó bọ̀bá ìsẹ̀yìnlẹ̀ ó tó bọ̀bá yálàjẹ wà pátá ìsẹ̀yìnlẹ̀ ó tó bọ̀bá àfàtìyà.
Baba wa de ko je to